tọmọdé bá débi ẹ̀rù á bà. Àwọn àgbà bọ̀ wọ́n ní mọ̀jà mọ̀sá la fi ń mọ akíkanjú. Ẹni tó bá mọ̀jà tí kò bá sá, irú wọn ní ń bógun ń lọ. Ọ̀rọ̀ yìí mà ló ti ṣẹ mọ́ gbajúmọ̀ arákùnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, ìyẹn Akeem tó pe rẹ̀ ní ọkọ àwọn single mother. Ó lóun ti yọwọ́ ti yọsẹ̀ o, òun ò fẹ́ dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel àtàwọn ẹlòmíì tí wọ́n ń fà lórí ẹ̀rọ ayélujára. Ẹ gbọ́ ohun tó sọ. Èmi nìkan di ìyá mi bí kéèsì ti kọjá agbára bí mo ti jọ lágbogbo lẹ́gbọ̀n èmi nìkan wọ́n máa nílẹ̀ jọ. Anyway, èyí tó kúkú jẹ́ tiwa ti ṣe kúrò ń bẹ̀. lẹ́yìn màmá àgbàlagbà yìí o ẹ jọ mo ti yọ pápá yẹn sí ẹni tó kọ́ tó bá dẹ̀ wù í ṣe ó ní ìlẹ̀ tó bá fẹ́ investigate ẹni tó bá fẹ́ gbé kó lọ gbé. Èyí tó tiẹ̀ ṣe yẹn ló ń jó tá a bá ṣe bí bàtà ló fẹ́ gbé. Ikú ò ní pa ẹ́ ṣe bàbá mi, àrùn onígbé ẹ̀dẹ̀. Èyí tá a ṣe yẹn ló ń jó. Ẹlòmíì tún ṣì ń bọ̀ lórí má nìyí ẹlòmíì tún ṣì ń bọ̀ lẹ́yìn múnìdínkẹ̀ ẹ wọ ẹ má wọrí. Tí ilẹ̀ fi mọ́ ibi tó ti ń ṣe program yẹn tí mo yà sí ó lé ta. mi ò lọ padà sẹ́yìn mọ́ ìyẹn ti lọ ìyẹn ti múnìdín ti lọ ẹ jọ wọ́n máa fún lówó máa fún ẹ bá mi wá múnìdín. Ṣé wọ́n tiẹ̀ ti gbé lọ sájà alẹ̀ gan tó rà àti ẹ̀gbọ́n ẹ̀. Àgbóhùn ẹ̀ ò kọ́ ló ń jẹ́ kó ṣì wà live. Kọ́kọ́ má jẹ́ pọ́n tí wọ́n ti yá mútu ẹ̀ because bọ́n ṣe ń sọ̀rọ̀ látọjọ́ yìí ó ti yẹ kó jáde. Ẹni mo ń bọ̀ ẹ jẹ́ kí n ok alright àǹtí kí ló kọ́ wọn. Ìyá àbèjì ṣé ok àwọn ayín kọ́kọ́ di ìyá àbèjì àbí. Rárá màmá ní ìyá àbèjì ọmọ aráyé le. Ok màmá ní ìyá àbèjì ok mo máa sẹ́ndì nọ́mbà yín sí ẹni yẹn sìn. mo ń bọ̀ ẹ máa sẹ́ndì nọ́mbà yín sí. Èèyàn kan ló wà pọ́n wà ní gate. Wá lè jẹ́ ti mọ́tò tó lè gbọ́ kúrò bẹ́ẹ̀ ni kàkó bẹ́ẹ̀ pẹ́ kọ́kọ́ kúrò ní. Ṣọ́wọ́n ní ó kà kúrò lè tẹ́lẹ̀ ní àbí kéle. Wọ́n ní kọ́ kúrò lè. Wọ́n ní dọ́kúmẹ̀ntì làwọn fẹ́ gbà káwọn tó kúrò lè. Ẹ wò wọ́n lè rí gbà mọ́. Ìwọ náà sọ bẹ́ẹ̀, ó ti sọ lánàá, wọ́n lè rí gbà. Ẹ lè rí gbà, ẹ ti call it out. Àti Tóyìn Adégbọlá gan wọn náà wà live lánàá. Aṣọ tó rí rẹ́ka. Àwọn náà ṣe live mọ́júmọ́ ni èmi náà wà bẹ́ẹ̀. Mo wà bẹ́ẹ̀ mo ní tàjọ́ ẹni wọn lánàá yẹn. Mo ń yọjú káàkiri ni wọ́n ṣe mọ́jú ni. Wọ́n fẹ́ bù pa. Kì í ṣe kékeré. Wọ́n fún ọ níwèé, wọ́n fún ọ, they won't give you. Gbogbo aago 4 òru gan wọ́n ṣì wà ń bẹ̀. They won't give you. Wọ́n tó bá kọ́lé fẹ́yàn tó fún níwèé lé. Irú oore wo ló tẹ̀ ṣe gan? Àní missionary náà máa kà sí èké. Oore tí ò lọ́pẹ́ inú. Wọ́n ní ilẹ̀ missionary ilẹ̀ Ọlọ́run ni. Ilẹ̀ Ọlọ́run wèrè wo ni. They won't give you. Wọ́n ní Olúwa máa sọ pé Olúwa ló ní ilẹ̀ àtẹ̀kùn rẹ̀. Àǹtí Rónkẹ́ wọ́n máa pè yín sí ẹ padà wá ẹ má kúrò ní ẹ̀kọ́ sáyé receive call wá sọ àdírẹ́sì ibẹ̀ òye tó bá ti àdírẹ́sì ibẹ̀ fún ẹ sọ fún mi kẹ́ wá mọ́tò. A máa ní láti wá mọ́tò tó máa ṣáàtà tó máa gbé wọn lákò ń bẹ̀ yẹn àwọn bí àwọn pọ́ọ̀tì àbí kankan àbí àdúnà. We don't have much with them. We're only able to send small money to them. So if you can get that money, because owó náà wá sí gbé mọ́tò so pending the time. Ok nǹkan tó máa ṣe é sí ike ẹ wá mọ́tò tó máa gbé yín bọ̀tà máa sẹ́ni 50,000 sí yín náà kẹ́ fi ṣòwò mọ́tò ká lè gbé yín bọ̀tà ṣe ti gbọ́ at least ibẹ̀ yẹn sí Akálà báwo ni ibẹ̀ láti fọlọ́kẹ́ lè débẹ̀ rí ni. 1 hour láti ibi church ibi ọ̀dọ̀ Aaron home àbí Adrian home yẹn tó bá wọnú bẹ̀ wàá lo 1 hour. 1 hour kẹ́yìn tó jáde síta. 50K bá send 50K 10K fún ọlẹ̀ later she can still use the money ibi tó ń lọ náà ibi tó ń lọ náà ṣé wọ́n lè gbé bùkátà fún ẹni ibi tó ń lọ wàá ṣàfẹ́ oúnjẹ ṣé ẹni tó fẹ́ ẹ̀fọ́ wa ọkọ̀ ní kọ́kọ́ wà kọ́ bá wọn gbé for the meantime tó máa fi kúrò tó a sì máa fẹ́ gbalé fún wọn so later 50K ẹ ti wà òkè fún wọn don't worry. AK 50K yẹn máa kéré o. No. Àwọn èèyàn sọ pé 10K làwọn èèyàn sọ. Wọ́n ní 10K so ìmú wa ní máa fún 50K. Change tó bá dẹ̀ kù for the meantime la máa ṣe gbogbo ẹ̀sẹ̀ ní sọ̀lá ó yẹ ká lè rí ìṣòwò fún màmá. Mọ́tò nìkan ni kó fi jáde síta. Kọ́kọ́ mọ́tò dẹ̀ ọ́nà ẹ̀ máa fi lẹ̀ tó bá jẹ́ 3 days yẹn náà change tó kù kó fi jẹun bẹ̀ á lè kó.
a lè gbé bùkátà lé ẹni tí ó fẹ́ lọ bá. Honest, I got 50K small. Kọ́wọ́ ní mọ́tò náà. Kọ́wọ́ ní mọ́tò náà. Tó bá ti Kọ́wọ́ ní mọ́tò. 50K ẹ mọ̀ pé nǹkan tí wọ́n gan. Kọ́wọ́ ní mọ́tò náà. Ó yàbọ̀ mi ò ṣe mọ́. Nǹkan bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ wò ní báyìí. Ọbẹ̀ yìí wà lórí. Ẹ jẹ́ kọ́kọ́ ní wọ́n mọ́tò náà. Yọ bá mi ti wọ́n mọ́ túbú díẹ̀. Bá mi ti wọ́n mọ́ túbú. Wọ́n máa fi pa ẹ́ lábẹ́lẹ̀. Má dé wọn mọ́lẹ̀ o. Ṣé kí n tí mọ́nú túbú? Ẹ jẹ́ má ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tí wọ́n mọ́ túbú náà. Ààrẹ fẹ́ pa wọ́n nìyẹn o. Ẹ wá jà. Ẹ bá ṣí pẹ́rẹ́. Ẹ fọ́lẹ̀. Nǹkan tẹ bá fẹ́ sọ kó máa jẹ Ẹ bá ṣí pẹ́rẹ́. Wọ́n máa dẹnu bò wá. Mi ò sí ń bẹ̀ tán bá ti ṣí o, mi ò sí ń bẹ̀ o. Ìyá jẹ́jẹ́ lèmi o, mi ò sí ń bẹ̀ o. Ẹ má bínú ẹ̀yin tèmi, ẹ̀yin tí wọ́n má bínú o. Mo dẹ̀ máa ń tètè ń ké, ẹ má bú mi o. Tẹ bá tún sọ̀rọ̀ Sádárà. Alágbára ti fẹ́ pa mí o. Wàláì Gébú. Gébú. You do this one o. You do this one. Tọ́tí pé yín. Gébú ni o, Gébú gidi. Tọ́tí pé yín àti. Márami tí rí kọ́sà. Ó máa pè yín sí. Ó wà náà. Ẹ má bínú ẹ comment section, ẹ má bínú náà they give us joy. Ẹ má bínú ẹ̀yin fẹ́ kí bá wa. Ẹ̀yin jáde padà. Ó dìdí lọ sí school of 419 ni. Ẹ má bínú, ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó. Ó lọ. Wọ́n ní AKB Ẹ dà wá pọ̀ mọ́ mọ́tọ́. Ọ̀gá. Ó yá, àǹtí ẹ máa sọ̀rọ̀ lọ títí wọ́n fi pè yín lọ. Ẹ máa kú òun bẹ́ẹ̀ lé ní kò sí nǹkan kan. Ẹ máa sọ̀rọ̀ lọ, ẹ má wọlé. Crown, ẹnìkan ní ọyàn yín ńlá yẹn. Grace of Sele tá a bá gbá ẹ mú. Gígé máa mú mi lọ́yàn ẹni tó mọ̀yàn kánsà kó máa rí òní kánsà ò lè yàn tèmi mú o. Ẹ ti rí sàlẹ̀. Àǹtí Rónkẹ́ à ń gbọ́ yín báyìí. Àǹtí Rónkẹ́ sì wà ń gbọ́ yín. Àtìgbà tó kọ́lé fún yín yẹn. Tó kọ́lé fún yín yẹn. Èló lọ fún yín gbà tó kọ́lé fún yín. Ìgbà tó kọ́lé fún wa tán, tá a ṣílé, tá a ṣe everything tán fún mi ní wọ́n transfer 240 sákàǹtì mi. 240. Mo ń bọ̀. And I remember. Ṣé mo pé ilé yín yẹn mo ẹ jẹ́ wò. Ìgbà tó ń ṣe ń gbà mo screenshot ilé yẹn ní kí mo ìwé ẹ̀ ni màá fi wíkẹ́ tí bá ti kọ́ ilé tí mo kọ́ fún mọ́bìnrin yẹn kí kọ́lọ̀ white and ash yẹn. Bóyá kí mo ṣe lórí fóònù. Ní kí mo máa fi ní kí mo design tí mo fẹ́ ní ẹjẹ́ wo fóònù mi bí ó ṣì wà lórí WhatsApp. Yẹ́bọ̀ kọ́lé fún ìyàgbó nǹkan náà. Anyway, Òṣogbo náà bá ìyàgbó nǹkan ṣe tiẹ̀ sí. Mi ò rí mọ́. Mo sẹ́ni ìyá tó ń kọ́lẹ̀ fún àbí wọn gbélẹ̀ fún wọn. Wọn ò ní gbé yẹn lẹ̀ ṣe bí ta nìyẹn ìyá ló nílẹ̀ fúnra rẹ̀. Ta ní fóònù oṣù. Ẹ mú ìtumà. Ẹ dàpẹ́ nìyẹn ló pè wọ́n yẹn. Fóònù wọn ló rìn I think. Ẹ wípé kán mute sódà àwọn èèyàn ní máa gbóhùn ẹ̀ ní. Oh God, wàláì this Gébú dey do things o. My goodness, ní ìyẹn ọmọ 32 years, kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni? Balẹ̀ sórí Gébú ẹ̀ ó ní bọ́lọ̀ ńlẹ̀. Ó ní bọ́lọ̀ ńlẹ̀. Kí èké ní òun fẹ́ stop, kó ṣe pé ó bẹ̀rù Gébú o because kéèsì tó wà ó ti pọ̀ jù. Mélòó la fẹ́ ṣe tán? Mélòó la yẹn fẹ́ dá lóhùn? Ṣé làwọn èèyàn ń wọlé tó ń wọlé? Ó ti ẹni nǹkan tó ti ṣe ó ti pọ̀ jù. So mélòó ni èèyàn fẹ́ dá lóhùn bẹ́ẹ̀? Tí bá tẹ̀sán ẹ̀fẹ̀ anybody gan, á jẹ́ next person, next client. Bó ṣe wà yẹn, àwọn èèyàn wá ti bínú bó ṣe wà yẹn. Because èyí tá à ń ṣe àjẹkọ́ láyé gbà tán fẹ́ gbà mọ̀. Not from Gébú again. Gébú you too. Àwọn èèyàn wá comment section, wọ́n ń bínú bó ṣe wà yẹn, má bínú. Ẹ jọ̀ọ́. Orí ìkẹyọ kan tí èké máa ṣe sí lédi òní kánsà yẹn. No, ṣe Gébú wọn. Bóyá àǹtí Àṣàndí ẹ lọ ṣe yẹn lọ́dọ̀ yìí. Ẹ lọ ṣe àǹtí Àṣàndí lọ ṣe nínú ṣọ́ọ̀bù yẹn. Ṣe Gébú wọn. Àwọn nọ́mbà wọn tá máa ń ṣe é sí làwọn àti ẹ̀ lọ́mọ kan tá fẹ́ báyìí. Àwọn èèyàn wa wọ́n ń para bọ́n ṣe wà yẹn, wọ́n kàn gbà fọlọ́run. Owó tí màmá ta tẹ̀lé dá fún màmá gan kò tẹ̀ kó pọ̀ so. Ọmọ kókó kan báyìí la fẹ́ ẹ̀pù báyìí sí lẹ́yìn. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sí ohun tí Akeem ọkọ àwọn single mother sọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó ń já ròyìnròyìn lórí ẹ̀rọ ayélujára tí kálukú ń gbàbẹ́ ní gbàgbẹ́ ọtí? Kí lẹ rí sí ìhà wo ló kọ sí yín? Ṣé faramọ́ ohun tí Akeem sọ?